Grandma kí ló wà nílẹ̀ yìí? Yeah. Ọjà ẹ̀wà ló wà nílẹ̀. Ẹ̀wà ni. Àádùn. Máa ń gbélé máa bọ̀ máa sè é. Tán bá ti sè é, máa kọ́kọ́ sá díẹ̀. Lẹ́yìn ìgbà tán bá sè é tán, tí òun àwọn á gbé epo kaná. Á wá dẹ̀. Tán bá ti dẹ̀ yẹn, wọ́n á tún wá yan àgbàdo. Á gbé lọ sẹ́rọ̀. Á lọ̀ yóò kúnná dáadáa. Tí òun wá fún mi yóò wá di àádùn. Wọ́n fi mix ẹ̀. Ṣé wọ́n bá mix ẹ̀ yẹn wọ́n á tún dín àbí wọ́n á kàn fi lẹ́rẹ̀? Rárá, wọn ò ti tán. Wọ́n lè fata sí i. So àádùn ló wà báyìí. Nǹkan tó máa fi mix ẹ̀ ní. Nǹkan tí mo máa fi mix ẹ̀ kò tí ì gbẹ. Ó ìgbà tó bá tó dín gbẹ dáadáa. Eléyìí ti gbẹ. Ok, àgbàdo lílọ̀ yẹn nìyẹn. Mo ti yan àgbàdo yẹn. Taste ẹ̀. Mo ti yan. Ok, ẹ̀wà tán ti bọ̀ nìyí, wọ́n ti ń sà. Ṣé máa bọ̀ ó máa rọ̀ gan? Kò ní rọ̀ jù. Ok ma. Kò ní rọ̀ jù tó bá kẹ́ kò ní dá. Ẹ ṣe Torí bẹ́ẹ̀ náà kẹ́ bẹ̀ ń gbé ẹran. Torí bẹ́ẹ̀ kẹ́ bẹ̀ ń gbé ẹran. Ní o sá ti rọ̀. Ó sá rọ̀ jù. Ọ̀ hẹ́n.